lọ̀rọ̀ mi gbé lọ́sẹ̀ tòní. Alájà àsìkò mi títọ́ ó ti dé. Lẹ́ẹ̀ni ló gbé dé. Ó balẹ̀ bíbà. Crush mi ni. Ọmọ pa máa ń bi mí gan ẹni kí ni tí màá gbé fún mi gan. Wàláhì kò kú gbé nǹkan kan fún mi. Ọlọ́run ni mò ń nífẹ̀ẹ́ lára tiẹ̀. Tí mo bá ń gbọ́ inú tèmi a máa dùn ni. Alájà àsìkò mi títọ́ rè lórí ètò àwọn obìnrin fún tọ̀sẹ̀ yìí. Alájà àsìkò mi títọ́ ẹ káàbọ̀ ẹ kú ilé ẹ kú rìn. Dáadáa lẹ́dẹ́ ẹ káàbọ̀ ẹ bá wa káwọn aráalé. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Wa barakatuh Monsura lókìyàn. Mo wí fún yín, mo ní voice yẹn. Ṣé pé studio Ọlọ́run ṣe rí ni? Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Kì í ṣe nìkan. Wọ́n á jẹ́ yín ní. Ṣé ẹ mọ̀ pé ẹ ti fọ́jú gbogbo ẹ̀ pọ̀? Ọlọ́run ló fi bẹ́ẹ̀. Alájà àsìkò mi títọ́. A rí yín lórí ètò. Olórin ní àṣẹ̀ṣẹ̀ máa ń wí asọ́dùn ní ká máa sọ pé olórin ní. Olórin táwọn ayé mọ̀ ní. Nígbà wo lẹ ti bẹ̀rẹ̀ ṣe orin gan? Ó ti pẹ́ díẹ̀ o. Ọ̀nà ti jìn díẹ̀ tá a ti ń bá bọ̀. Òyàn tí mo fẹ́ yọ. Ọlọ́nà ti jìn. Alájà. Ọ̀nà ti jìn lóòótọ́. Bí àwo orin mélòó lẹ ti ṣe? Mẹ́ta mẹ́rin ṣáà. Mẹ́ta. Yàtọ̀ sáwọn collaboration ìta máa ń ṣe. Tẹ máa ń ṣe. Ọmọ ìlú wo gan-an nìyí? Ọmọ bíbí ìlú Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ Ògùn. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ mọ̀ pé mo máa ń wí fún yín? Ọlọ́mọ Ìkìrun làlájà. Ṣé ẹ gbọ́ látẹnu wọn báyìí? Ẹlẹ́ ti ṣàwo orin bíi mẹ́rin àbí ó wà lára àlàájà gan bíi ti wèrè kọ́. Ẹlẹ́ ti ṣàwo orin bíi mẹ́rin àbí mẹ́ta. Mo gbọ́ wọn lè ṣẹ̀ṣẹ̀ kan báyìí tó jẹ́ pé ní gbogbo ògbà ní ring everywhere. Nígbò gan kí lorúkọ ẹ̀ àti pé kí ni nígbò lẹ fẹ́ launch ẹ̀ gan. Eléyìí ta ìṣẹ̀ṣẹ̀ jáde ta fẹ́ launch ni. A máa launch ẹ̀ ní November 24 ní Akínọ̀run Grammar School Ìkìrun láti fẹ́ launch ẹ̀. Kí ni title ẹ̀? Title iṣẹ́ yẹn náà ni ìgbìyànjú. Ṣé ẹ lè bá wa kọ díẹ̀ fáwọn aráalé? Bẹ́ẹ̀ni. Ó yá ẹ bá wa ẹ gbé òkè. Ìgbìyànjú pẹ̀ládùra ńlá fi jagun alátakò ẹni táró pẹ́ ní ire ni ló wá di kòkòrò tó ń jẹ fọ́ ẹni jọ má ṣe gbára lẹ́nìyàn tó bá jọ wá tẹ́ ẹni àwí fún tí ò gbọ́ kò di dandan kó tẹ́ tó bá ní kó máa jó lọ ó ti dóko ẹ̀ wọ́n ní digbí làwọn lẹ́yìn yẹn irọ́ ńlá ni ò ti tẹ́ àwọn mẹ́rin ìjọba tó sọ ọ́. Ọlọ́run ṣàánú mi ẹ ń wò mí bí mo ṣe ń jó ẹni ṣáàjọ kọ́ ni kò lè yé yín. Ṣọpẹ́ aláwùsá ti tọ́jú mi sáyé mo dúpẹ́ lílọ bíbọ̀. Alájà àwọn àwọn lẹ̀ ń retí lọ́jọ́ náà níbi launching yìí àti pé àwọn èèyàn jàǹkànjàǹkàn wo ní bá wọn bíi artist wo lẹ pè tẹ́ ẹ rò pé wọ́n ń bọ̀ gangan lọ́jọ́ náà. Àwọn èèyàn jàǹkànjàǹkàn ń bọ̀ lọ́jọ́ yẹn. Bàbá mi Délé Onífádé àwọn gangan ló ní nǹkan because aláṣẹ Délé Onífẹ́ra entertainment àwọn gangan náà gbéṣẹ́ yìí jáde.